bá wí bọ́mọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò ajá tí ó sọnù kò ní gbọ́ bèrè ọdẹ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò bá wí bọ́mọ ẹni àmọ́ gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò à ń gbòòrò mọ́dìyẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́ kó òun lórí àtàn lọ́jẹ̀ ní orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. bó ṣe yẹ kó rí bọ́mọ tí a bá kọ́ tí ò bẹ́gbẹ́ kọ́ àwọn bàbá wa sọ ọ̀rọ̀ kan táwa náà ń bo àwádìí ẹ̀ àrí pé òótọ́ ni pété ènìyàn bá ti wà láyé tó bá ti jẹ́ pé òun nìkan ló gbọ́n jù tí ò yí ṣe àṣìṣe tó sọra rẹ̀ di ọlọ́run irú wọn máa ń kàbùkù gbangba ni bẹ́ẹ̀ ni ẹ tí ì rí nǹkan kan o àmẹ́yẹ bọ̀ lápò ẹni dúdú ni ẹni pupa ni ẹ̀ẹ́dẹ̀ tí ì ní sùúrù náà kẹjẹkẹlẹ yóò mẹ́yẹ jáde lápò náà yóò bá ní pé tó bá kù díẹ̀ kọ́ ọmọ olóore ó jì sí kòtò mọ̀nàmọ́ná máa tan náà ìmọ́lẹ̀ sọmọ lọ́rùn a ti sọ fún yín gbogbo ẹ̀yin aṣẹ́bí ilẹ̀ Yorùbá mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wọlé Adébọ́lá Àdùnní yóò dára fún yín ìyá mi ìfẹ́ olúwa Adédáìsí Prince David Ọmọ́táyọ̀ pé Yorùbá tòde òní àwa ò ní yan afibi ṣó lóore Yorùbá tòde òní ó ti yàtọ̀ sí títà náà lóòótọ́ láàrin wa àwọn kan dá rẹ̀ sí wọ́n ilé wà láàrin wa mo ti sọ̀rọ̀ yẹ rí mo ní ipa méjì lè ènìyàn wà láyé bẹ́ẹ̀ náà ni méjì àwọn bàbá wa jẹ́ ó di mímọ̀ fún wa pé Ọlọ́run dá nǹkan gbogbo ó dá akọ ó dá abo ó dá ènìyàn ó dá akọ ó dá abo gbogbo ẹranko tí ń rìn káàkiri nínú igbó méjì ló dá wọn níbi tí àwọn bàbá wa ṣèwádìí dé wọ́n jẹ́ ó di mímọ̀ fún wa pé igi oko gan ó lákọ ó lábo táwọn igi bí bàbá wa ní abo lélẹ́yìí akọ lélẹ́yìí láàrin wa lè fẹ́rú ẹ̀kú ká má rí àwọn ọmọ pàpà ńlági bíi Àwíkókó a lè fẹ́rú ẹ̀kú ká má rí àwọn ẹlẹ́nu kàríkàṣọ́ bẹ́ẹ̀ ni a lè fẹ́rú ẹ̀kú mo ti sọ lẹ́kẹ̀ẹ́mẹ́yẹ ìgbà pé oríṣi èèyàn méjì ló wà àwọn tó wà tó jẹ́ wípé owó ní máa ń darí ayé wọn àwọn kan tó wà àwọn ní ń darí owó ṣé rí àwọn tí ń darí owó wọn ò ní gbà kówó borúkọ wọn jẹ́ wọn ò dẹ̀ ní gbà kówó rán wọn lọ síbi tí ó yẹ kó rán wọn lọ ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé owó ní ń darí wọn owó lè darí wọn pé lọ pàyà ẹ wọn pa kò sí they can do undo because of money irú èèyàn bẹ́ẹ̀ l'Àwíkókó jẹ́ ṣùgbọ́n kí tó máa lọ sọ́dọ̀ Àwíkókó mi bẹ́ẹ̀ lò kọjá 30 minutes a sì máa padà wá mo dé tán fún mo sá fún jà ni mi ì fẹ́ jà torí tó ń ṣe mí ó kọjá ká máa bára wa jà a ní Nàìjíríà bí ìyà jẹ wá wọn wá tún pète ìjà ìṣì mo yá sá mo sá dànù àwọn ìyá mi kan pè mí wọ́n tó bí 6 wọ́n ní báyìí kàṣà báyìí kàwòdì ẹ̀yin mídíà tẹ́ wà lé wọ́n ní wọ́n sọ̀rọ̀ ṣe ti bàbá Akíntóyè ṣe gbá ṣe kòkó bàbá aṣáṣùn mo ní tàbí ó sọ bẹ́ẹ̀ ìyá rẹ̀ ní kí n má wọlé èmi dẹ̀ mọ̀ pé àwọn aṣèbàjẹ́ náà ló máa sọ bẹ́ẹ̀ so mo láyọ̀ láti sọ fún yín wípé àwọn tá a jẹ́ home based media we are full stand gidigba in the back of bàbá Akíntóyè àtolóyè Sunday Igboho àwa ọmọ Ìgbòho rèé home based media ọmọ Ìgbòho ni wá ọmọ bàbá Akíntóyè ni wá lára ẹ̀sìn tí wọ́n fi kàn wá náà ni wípé wọ́n ní wọ́n sọ wípé gbogbo mítì tán lọ àwa home based tó wà ń bẹ àní aṣojú kò sẹ́ni tó ṣojú wa gbogbo àwọn ènìyàn tó wà ń bẹ gbogbo ẹgbẹ́ tó wà nínú Yorùbá nation ló láṣojú ń bẹ mo tún fẹ́ kó di mímọ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ wọ́n ní ẹ má jẹ́ ká gbarú ẹ̀ láàyè níbi tí aṣọ wa ti ya oníkẹ́jẹ́ dáná world media ibi tí world media bá ti wà torí màmá yẹn dárúkọ ẹ̀ pé wọ́n ní world media wà ń bẹ àwa ò sí ń bẹ world media bàbá wa náà jẹ́ ìyá wa náà jẹ́ níbi tí world media bá ti wà home based media wà ń bẹ torí wọn ò lè ṣe anything wọn á fi tó àwa létí
àwọn náà ò lè ṣe kankan lẹ́yìn wọn a máa sọ fún àwọn world media ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa o ìgbésẹ̀ báyìí la fẹ́ gbé o bó lẹ ṣe rí sí o àdèjọ́ máa jókòó wọ́n gbà wá níyànjú wọ́n ní báyìí ni àpẹẹrẹ rẹ̀ ìkan nínú àwọn ìyá wa wálé láti ọjọ́ mẹ́ta yìí tó ń ṣe program kan ní ìlú kan wọ́n pe èmi àti Ọmọlúkà pé mo fẹ́ rí yín ẹgbẹ́dọ̀ adẹ́gbẹ́ra alọ́bẹ̀ nígbà tá a máa débẹ̀ àti bá ìkan nínú wa ń bẹ̀ kọ́mírẹ́tì òwe yọ so ìyẹn fi hàn wípé ìbáṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin home based media àti world media torí ní world media ló lóyún home based tán bí wa síta so níbi táwọn yẹn bá ti wà àwa náà wà ń bẹ̀ so a wà lọ́dọ̀ bàbá Akíntóyè Dìgbí a ò lọ́bi kankan àwọn lára nǹkan tó sọ pé wọ́n náà fẹ́ kó home base wọ́n máa kó home base media míì jọ pé àwa ti yó tá a bá yó àní jáde síta ṣé Nàìjíríà táwa yìí ṣé èèyàn kan lè sọ pé òun yó mẹ́ àní ìyà ń jẹ wá bẹ́ẹ̀ ènìyàn bá aráṣọ wọ̀ gan ọmọ Yorùbá tó wọ́n bá wọṣọ sọ́rùn lóde òní ìhòòhò ló wà bó bá lóò jẹun yóò irọ́ ló pa ibi pa ẹ́ torí èrò tí Nàìjíríà ń gbà fún Yorùbá lójoojúmọ́ bí pé kí ọmọ Yorùbá kó gbogbo wa kásù ká má jí ni and again mo fẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bàbá Akíntóyè kọ́ ló pè wá pé ìwọ jáde ṣe mídíà jáde ó yá máa sọ̀rọ̀ ìgbà tí bàbá pè ìpè tá a rí pé tí bàbá yìí gbé dání ohun tó lè mú kí ọjọ́ àwa wọ̀nyí ó ládùn kó lóyin ni tó lè fún wa ní ìgbẹ̀yìn tó dára ní gbogbo wa fi tẹ́ra bọ̀ táàdẹ̀ rí pé bàbá yẹ gbé òdì tó dání èmi lè sọ ní gbogbo ìgbà pé gbára tẹ́mi ti wọnú Yorùbá nation mi ò fi gbà kókò lẹ́yìn bàbá Akíntóyè. ẹ kú ìtọ́jú mi òmòrè. so ẹ jọ àwa wà gidigba àdúrà tá à ń gbà náà ni wípé a fẹ́ túbọ̀ pọ̀ sí àwọn tó máa ṣe tọkàntọkàn not because of money kí ìfẹ́ Yorùbá máa mú wọn lọ́kàn tẹ́lẹ̀ máa rí wípé nínú kí Yorùbá ó dá dúró ká gba orílẹ̀-èdè wa padà pé nínú ẹ̀ ní àṣeyọrí wa wà nínú ẹ̀ láyọ̀ wa wà dé awẹ́kọ̀ àwádúró gidigba owó máa tán ènìyàn ló máa kù bá mi àbáṣádọ̀ yọ awẹ́kọ̀ ojú òní tìyín Ọlọ́run yóò máa daṣọ ìyìbò yín lọ ní gbogbo ọmọ Yorùbá ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àbáṣádọ̀ ẹni bí ẹni ni ẹni bí Ọlọ́run ẹni tọ́lọ́run náà níṣẹ́ tó jíṣẹ́ náà ẹ ní fẹsẹ̀ kọ́ o lágbára Olódùmarè ìjì òní jà yìí ìjìkìtì ẹ̀jà kó domi ní àgbọ̀nà àwọn tó máa jáde síta tá a fi gbogbo ara wọn ṣe we still need more that is why táwọn leader wa fi pèpè fún ìrẹ́pọ̀ so àwa ò rebi kankan àwa Dìgbí Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ̀kọ́ ọjọ́ méjì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bàbá Èkìtì kò sí ní tó ṣe mí o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ máa sọ wípé bẹ́ẹ̀ tí ò bá gbọ́yìn kì inú yìí bà á jẹ́ òun ló jẹ́ kí n yẹra díẹ̀ ayọ̀ ni mo wà padà ìyá mi Bùnmi Adélékè Adélábóyún ẹ̀kọ́ ọjọ́ méje ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ tí ẹ béèrè mi mo mọ̀ pé ẹ̀jẹ̀ mi ní ṣé rí àṣebàjẹ́ ènìyàn tí Bíbélì wípé tó ṣèbàjẹ́ kiri pé níjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ làwọn bọ̀ òun náà jẹ́ kọ́lẹ̀ àwọn tó sọ wípé àwọn làwọn bẹ̀rẹ̀ Yorùbá nation somebody like Awikonko olójú Kampala tó dẹ̀ dìde tó ń gbógun ti ìrìn àjò náà mo sọ fún yín ní ìgbà kan rí pé ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí ọmọ Adéyẹmọ ṣe olójú Kampala Awikonko ní wípé olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho kò píìkì gẹ́gẹ́ bí spokesman olóbi mú olóyè Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá àtọ́láyọmí Kóìkì ó dẹ̀ náà wò ṣe Yorùbá nation nìyẹn ó tún padà dé and ó bẹ̀rẹ̀ sí ní attack olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá bẹ̀rẹ̀ sí ní attack olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tó di extent tó sọ wípé tó ń bá mú olóyè Sunday Ìgbòho máa dismantle ẹ̀gbọ́n náà lójijì ni mo gbọ́ lánàá pé ọwọ́ pálábá wèrè ọmọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.